everyone. I'm still the one you know, Ezekiel Akobi by name. I want to appreciate all our viewers and subscribers on this channel, Ijinle Live TV. The Lord will continue to bless you. This year will be the year of greatness, joy, happiness, and testimony in your life in the name of Jesus. The Lord will bless you this year. And this movie you're about to watch is a very powerful and interesting movie with divine message and lovely message. Please, I want you to watch it. But before we go to watch the movie, I want you to click on the subscription button. And don't forget to click on the bell icon for the notification. And then remember to drop your comment in the comment section. And we will reply your comment immediately. The Lord will bless you. See you in the movie. Bye-bye. Olúwẹ̀rí màgbó ẹ̀rín o ọ̀tá àgbà o omi làkú ní bá omi bínú olúwa rẹ̀ lárúbí oyin ẹni bá bomi ṣọ̀tá o. ẹ dákun ẹ balẹ̀ ẹ gbọ́ ṣé lóòótọ́ ni tí mo gbọ́. Lóòótọ́ ni o. ṣé dáadáa. Mi ti báwo. àbí agbadé ẹ ṣàbí àmọ́. Kì í ṣe bí mi, ẹbí Ogunláyé ni. Ogunláyé. Ó ní. Ogun tí ń jogunláyé kan ṣe ń jẹ yín náà. Mi ti bọ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín tí ẹ bá ti pẹ́ yẹ ṣàbí àmọ́ àbí agbadé yín. tó yẹ kí ẹjọ́ mo Olúwẹ̀rí lọ ni. Ọ̀rọ̀ tó sọ ò jẹ́ mi. kò jọ bí bọ́. Kò jẹ́ mi. ṣé èèyàn. Owó ò ṣèyàn. ṣé èèyàn. Ò ṣèyàn. ìbá bá ti gbọ́ lọ́gbọ́n tá a bá rò pa àbẹ̀lọ́gbọ́n bá a bá bó ń gọ̀ a máa dun ní o. Panumọ́ ọ̀dà. Kọ́dà àpẹẹrẹ díẹ̀ lára ń fẹ́ o. A ló fẹ́ bùkún o. Lóòótọ́ ọ̀rẹ́ mi ni ọ́. Àmọ́ àpẹẹrẹ ń bẹ. Baálẹ̀ ni mi ò bá lọ bá sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni. ẹ bọ́ bá jẹ baálẹ̀ kọ́ bọ́ bá jẹ baálẹ̀ kọ́ abiyamọ lèmi náà. ní ìwọ abiyamọ. Níwọ̀. ẹjọ́ ọmọ ẹjọ́ ṣẹlẹ̀ yẹyẹ ọmọ ẹyẹ yẹmẹta tó lọ ìjọ ṣẹlẹ̀ sí ọtọ́ ọmọ ẹyẹ tó mọ̀ ní. Ìwọ fúnra rẹ̀ gẹ́gẹ́ láì dá. Ọ̀rọ̀ tó ń sọ ohun àwọn bàbá rẹ̀ ẹni wọn ò gbọ́ sí mi. Balẹ̀ babaláwo ló mọ̀ ń bá wí. Bẹ́ẹ̀ni. mo bá lórí ọjọ́ mo bá lórí ẹjọ́ bá lórí babaláwo. Panumọ́ èmi ni baálẹ̀ ni mo bá lórí gbogbo yín ni bẹ́ẹ̀ ni. èmi àgògìgbà kókó sáré amójúlé kókó bí ọ̀tá. èmi tí mo mọ́ kẹ́mi dolú ẹ mo mẹ́rẹ̀ ìjẹ́ mi jà kùnà mo má ní òkùnkùn jẹ́ mi jà yálòdì. ọ̀ ń pariwo ni baálẹ̀ ni mi tí mo bá lórí oṣó mo bá lórí àjẹ́ mo bá lórí ẹlẹ́bọ̀ lóògùn bẹ́ẹ̀ ni èmi ni. bó o bá wá dá ọmọ Olúwẹ̀rí padà ọmọ wo. kò ní kú ọmọ tèmi ò ní kú torí ọmọ ọwọ́ ni ọmọ ọwọ́ ìkú lójú ọwọ́ bẹ́ẹ̀ sì ni ọmọ ẹsẹ̀ kú lójú ẹsẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. bí o bá sì tọmọ òwò kú ìwọ kan fúnra ni wọn pa ọ. ó dọ́jì bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ ló rẹ́yìn Òṣùgbó bẹ́ẹ̀ mo sọ fún ọ. táwa lẹ́dẹ́ tá lè ṣùgbọ́n. èmi lẹ́dọ̀ ìwọ l'Òṣùgbó. o ti wá dà báyìí. mẹ́jẹ bá kọ̀ bí o bá wọnú ìlú ìwà kó padà síbi tó bá ọmọ òun bá kú wọ́n fúnra rẹ̀ ẹ̀mí rẹ̀ wọ́n kọ́. ó dọ́jì bẹ́ẹ̀ ni tábánà mú ọ̀nà là mú o torí pé ẹni ẹnu bẹ́ẹ̀ lẹ́sẹ̀ fi pé kò ojú ọ̀nà. èmi babaláwo ló máa ń gbà èmi ló bá wí mo bá mo mọ fàmó sí mo bá bá ń tà. ẹ mọ mọ baálẹ̀ lè mi mo bá lórí gbogbo yín nínú ìlú yìí ni. baálẹ̀ lẹ́mi tí mo mọ ká tiẹ̀ tí mo ń dolúwo mo mẹ́rẹ̀ mo já pè náà mo má nìyẹn òkùnkùn mo fi jẹ̀yà lóde. dákẹ́ inú rẹ bẹ́ẹ̀ ni ó rò kọ́ mọ́ fún ìlàsẹ̀ jẹ baálẹ̀ ni. ó yẹ lé bàbá mi ni mo jẹ́ ni àjẹdọ́gba lẹ́sẹ̀ ní pẹ̀lú. bó o bá ba lórí oṣó bó o ba lórí àjọ o ba lórí babaláwo. mo ba lórí rẹ. bẹ́ẹ̀ ni. wàá gbọ́ o mo wá fẹ́ fi kíní kọ̀dá olójú wájú mi dáadáa. mo wo. baálẹ̀ kó tó dọ̀run lónìí bọ́mọ Olúwẹ̀rí ò bá padà ó tàkẹ́ orúkọ àìní mo sọ bẹ́ẹ̀. ọ̀ ń pariwo ni wọ́n bí wọ́n kàn lọ òkèrè wọ́n bí wò ọ̀rọ̀ yóò nílẹ̀ wò ká gbájá sílẹ̀ ká gbákò sílẹ̀ ká wá múlùú ẹ̀kùn kàmú lágẹ́lẹ́wọ́ aláṣẹ òde sẹ́ni lẹ́mí rẹ̀ wọ́n jẹ́ ọmọ abọ́ rẹ̀ ara pa bàtà yóò pàdé jẹmọjẹmọ etí ẹ̀ ọ̀dà. Bí ọdún. Mo ti dúró pẹ́ nígbà díẹ̀ náà. Yes, mo ìgbà tó pè mí yẹn mo ti sọ fún ẹ pé òun ṣe nǹkan lọ́wọ́ nulẹ̀. Táìmù yóò kì í sóò sí fún mi gan, especially lọ́sàn-án báyìí. Ó ló fẹ́ rí mi, ṣé kò sí problem? Ti ẹ̀ wá di. Actually nǹkan tó ṣẹlẹ̀ ni pé nípa nǹkan tó ṣẹlẹ̀ lára ẹ̀ ní wá bẹ̀rẹ̀ nǹkan tí mo ṣe fún ẹ ní gbogbo táìmù rẹ̀ pé kó má bẹ̀rẹ̀ àti
àti bí mo ṣe sọ̀rọ̀ sí ìwọ àti ọ̀rẹ́ ẹ̀ nígbà lábẹ́ ìjọ náà inú tó bí mi ó jẹ́ kí n wà bẹ́yìn sí jùlọ náà mo fẹ́ kó dáríjì mi and again one more thing ni pé mo fẹ́ kí èmi àti ẹ̀ka jọ padà sí ká ṣe ń ṣe tẹ́lẹ̀ as in relationship stuff tó wà láàrin mi àti pé ká jọ. Dododo ṣé o ń sẹ́yìn láwàdà ni àbí àbomọ̀ọ́mọ̀? Mi ò ṣeré náà torí ẹ̀ mo ṣe wá rí ẹ. O ò ṣeré ó dẹ̀ kẹ́sẹ̀ lẹ́sẹ̀ láti inú ilé yín wá sí ọ̀dọ̀ mi níbi pé o fẹ́ wá bẹ̀ mí àbí? Ok, mo ti gbọ́ pé mo ti wà ní àyè tèmi sìn o ní kó wá síbi kó wá dá nǹkan sílẹ̀ àbí kó tó wá embarrass mi, right? Rárá kò rí bẹ́ẹ̀ bí ó dún at least try and understand. Mo kàn ní kí wọ́n á bá ẹ pé kémi àti ẹ bá jọ padà sí bá ṣe ń ṣe tẹ́lẹ̀. For real? Kó tó padà sínú ayé mi padà. Ṣé o ti gbàgbé ọ̀rọ̀ tó sọ fún èmi àtọ̀rẹ́ mi gbà yẹn tó bú wa? Tó sọ pé kò sẹ́ni tí láàrin mi pẹ̀lú ẹ̀ mọ́. Má bínú ọlá inú tó ń bí mi ló jẹ́ ń sọ gbogbo nǹkan tí mo sọ nígbà yẹn. Inú bá bẹ̀ ń bíyàn, kò sí téèyàn lè sọ. Ìgbà tí wọ́n sọ fún ọ̀rẹ́ mi gbà yẹn, ó ti gbàgbé ìwé tó fi wọ́ àwa méjèèjì ńlẹ̀ lọ́jọ́ yẹn. Tó bú abẹ́ni pé Ọlọ́run kọ́ ló ṣẹ̀dá wa. Now, o lè kẹ́sẹ̀ lẹ́sẹ̀ pé o fẹ́ wá bá mi nínú ilé mi pé ká tó jọ padà torí ọwọ́ yẹn. Ok, even tí o bá sọ fún mi wípé o tó lè padà wá, mo máa jiyàn. Wọ́n ṣàní mo jẹ́ láta. Lódodo, ó máa ń fẹ́ àti fọwọ́ kàn mí àbí? O fẹ́ fọwọ́ kàn mí? Má bínú náà, tí ń bẹ̀. Wo bí? Tí ọwọ́ rẹ bá kàn mí, ohun tí màá fojú ẹ rí. Ládùúgbò owó tó fojú wa rí gbẹ̀ẹ́. Tó sọ wípé kò lè gbúrọ̀ ọ̀sẹ̀ ní ti láàrin mi pẹ̀lú ẹ̀ mọ́. Ok o, mo léèsì mo ti wá wà ókè padà mo ti dá. Lọ sọ pé o fẹ́ padà, àbí? Let me tell you one thing. Kò sí àǹfààní kankan fún ọ̀nà láìfún mi. Kò sí ẹni àǹfààní kankan fún ẹ. Má ṣe bẹ́ẹ̀ jọ lọ. Yes, look. O ti sọ nígbà yẹn wípé o ti move on pẹ̀lú láìfẹ́. Nítorí inú tó ń bí mi. Yes, náà ti move on náà. Ọlá inú tó ń bí mi ni náà ò dẹ̀ jọ. Mi ò dùn nígbà wo sígbà wo. Mi ò like kí n máa embarrass ẹ. Ṣùgbọ́n àtinú bí ẹ o, àtinú bí ẹ o kò kàn mí. Sọ̀rọ̀ mi yẹ, mo ti move on. Má dẹ̀ jẹ́ kí n ẹ́fà rí ẹ lẹ́nu ọ̀nà lé mi mọ́. Bí ọdún ṣó ti le tó. Má jẹ́ kí n ẹ́fà rí ẹ lẹ́nu ọ̀nà lé mi mọ́. Torí bí mo ṣe wọlé lọ yìí, tí mo bá fọ́ fẹ́ ní ìṣẹ́jú méjì péré, tí ìṣẹ́jú méjì ẹ̀rọ tó bá fi kọjá, mo máa jáde láti wá ṣe àjásílẹ̀ fún ẹ. Tọ́jà tó máa jáde bá dẹ̀ fi bẹ̀ ẹ́. Gbogbo nínú tó dúdú yìí, ó máa sọ di gbogbo abẹ́ lára ẹ̀. Bí ọdún. Abẹ́ gẹ́gẹ́ náà. Bí ọdún. Ṣó máa fi mílẹ̀ sórí ìdúró ni? Abọ̀rẹ̀, bàbá, bí mo ti láàlá àwọn ọmọ. Ṣé nítorí àlá lè fi wá pè mí? Àlá ọmọ kú ò nítorí o. Ó bà ń lẹ́rù o. Àlá lásán lélẹ̀. Àlá lásán kọ́ o. Ó bà ń lẹ́rù gan ni o. Ẹ wò bẹ́ẹ̀ ṣé ń wò mí babaláwo ńlá ni mí. Mo mewé já mo ṣì mẹ́gbò wá. Kò wá síkú báyìí tí ó pàgbà tá à ní bá po lórí rẹ̀ mẹ́. Kò sí nǹkan kan tí ó ṣe rú wa. Lóòótọ́ mọ̀ pàwọ́ ńlá ni ọ́. Awo oore sì ní ọ́ tí wọ́n jẹ fáwọn ẹgbẹ́ rẹ̀. Mo mọ̀ pé ọmọ fá. Mo sì mọ̀ pé ọmọ pé ifá tà lọ́fà. Àmọ́ àlá ń bà mí lẹ́rù. Lójú àlá òun, èmi pẹ̀lú rẹ̀ à ń fa fàmí ń fà. Táàpù múra wa gan. Táàpù sọ ọ lójú fà bí ejò. Ohun tó yà mí lẹ́nu bẹ̀ ni pé nígbà tá a ṣe fàmí ìfà ń tán, tàbá pòórá. Kò yé mi. Aláwọn ohun rojú tó bá wá rí bẹ́ẹ̀ balẹ̀ adé pé àdàbà tèmi ò tún kúra mọ́ torí odò báyìí àmọ́ gbárí àmọ́ mo fẹ́ kẹ́ ẹ fọkàn yín balẹ̀ pé ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ tí ọ̀gẹ̀dẹ̀ ni tó wọn ayọ̀ lọ́dà bẹ́ẹ̀ ẹ gbàgbé ń fa ọ̀nà ìfọkànbalẹ̀ ẹ fọkàn yín balẹ̀ ẹ wo ní tó ṣe kókó gangan ká mọ́ fọ̀nà lẹ̀ ká mọ́ mórí lẹ́gbó ohun ètùtù tí ń bẹ ńlẹ̀ tá àti ìmọ̀ bá ṣe kẹ̀kẹ́ àmọ́ tuntun.
nítorí ẹ mọ̀jà fọ̀nà lẹ̀ ká mọ̀ forílégbó. Ọ̀dà ó já sí pé tí sì ò bá pẹ́ ni yóò dùn fún ọ ṣeun o. ọ̀rẹ́ eléyìí tó wá kí mi lálẹ́ yìí mo bí gbogbo agbó fún mi ni o. owó kẹ èyí tí mo wá gbé fẹ́ ọ̀gá ó jẹ owó lọ́sẹ̀ because ó mọ̀ tó bá ní tó bá tún dọ̀la pé mo tún máa dọ̀dọ̀ ẹ̀ ó mọ̀ pé ìní Port Harcourt ọ̀la Àbújá mo kàn máa ń supply kiri ni so mo ní láti time tí mo ní time plan lẹ́yìn gbọ́dọ̀ lọ́dọ̀. bẹ́ẹ̀ tiẹ̀ rí àjàlájà kíkọ àti ẹ̀dúpẹ́ pé wọlé lẹ́yìn kí ló wá kùn ìyá mi lálẹ́ kọ tani ẹ ṣé ìyàwó mi. ẹ nà. ìyá ẹ máa ti lọ sọ́dọ̀ mọ́ mi ọmọ ẹgbẹ́ ìgbà táwọn ọmọ àwọn wà lọ́lídìí náà mo lè fẹ́ fi ara mi dẹ́ lọ mo fẹ́ kọ́ lọ kí mọ́mì mo ní kọ́ lọ kí mọ́mì jọ mo fẹ́ fi ara mi dẹ́ ọlọ́run ọmọ ẹ pọ̀ jù. ó tẹ ibi tí mo ti wá sọ́dọ̀ ẹ̀gán lálẹ́ rẹ̀ bí wo mo tẹ wá ní kí n wá dúpẹ́ lọ́wọ́ ẹ̀ because oore ńlá ló ṣe fún mi o oore gidi ni mo ní ìwà mo wá dúpẹ́ gbogbo even bó ṣe tẹ̀lé mi láti gbogbo àti wàhálà yẹn ti wà lọ́rùn mi títí di wákàtí tí mo fi wà delivered in fact mi ò mọ bí mo ṣe lè dúpẹ́ oore lọ́wọ́ ẹ̀. à ń sọ fẹ́ ń gbà ẹ̀ a ní àdúrà ló lè ṣe bọ́ tí àwọn sọ pé òun lọ lé babaláwo ìwọ náà ti rí èsì báyìí ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣá. láti ìgbà tó ti tẹ̀lé mi tó sọ wípé dandan láyé mi gbúdọ̀ nítumọ̀ tó mi lọ sọ́dọ̀ tó sọ pé dandan ọ̀dọ̀ pásítọ̀ tí mo sọ pé no irọ́ ni at the end of the day look at my life now pastor ti ṣe the difference fún mi mo ti wà okay. bí ọdún honestly speaking Ọlọ́run lọ pẹ́ because wọ́n náà mọ̀ wọ́n ìní a máa fi lálàá ọ̀la àlálà arúbìnrin àlálà rí ọmọ ẹja ìgbẹ́ at the end of the day ẹni ló fi sọ wípé dandan láti mo gbúdọ̀ lọ sí church mi ìdẹ̀bà àwọn ìwà mọ̀ wípé ìyẹn gan ni solution sí life mi. bí ọdún ìwọ náà rí èsì gbogbo jọ́ni tó rìn láti ọjọ́ yìí sọ pé àgbà tí mo ti ń bẹ sọ̀rọ̀ ló ti gbọ́rọ̀ síbi lẹ́nu at least ìwọ náà wà á ti lọ́mọ kan náà tó a máa lọ sọ́dọ̀ bàbá kan àwọn bàbá tó yẹ pé wọ́n fún wa fi kún ìṣòro ẹni there is no solution in abandoned place now ṣé o mọ̀ tẹ́lẹ̀ ni òwúrẹ́ mi ṣe mo sọ fún ẹ gbà ẹ̀ mo ṣe ọ́gìrì tó ó mọ obìnrin tó sá tẹ̀lé mi kiri kó ló di pé mo má rí ìyàwó mi mo mà ti lọ́mọ méjì àbó ti gbàgbé. tí mo lọ waste time mi lọ́dọ̀ àwọn bàbá yẹn mo lọ gbẹ́bọ mo lọ everything at the end of the day lórí ikọ̀ náà ni. ọ̀rọ̀ ti gbà tí o lọ ń gbẹ́bọ yẹn tó ń lọ sọ́dọ̀ àwọn bàbá yẹn òwúrọ̀ mẹ́ja náà àwọn yẹn náà iṣẹ́ náà òwúrọ̀ àṣàkẹ́ náà. àṣàkẹ́ wo bí yẹn ti ẹ̀ fò Ọlọ́run ti ṣẹ́gun fún mi mo dúpẹ́ lọ́wọ́ kájà máa dúpẹ́ ọwọ́ Ọlọ́run láti máa. bẹ́ẹ̀ máa pọ̀ ọ̀dọ̀ Jésù yìí gan-an nígbàlá ayé mi wà tí mo lọ sọ́dọ̀ fún babaláwo kiri Jésù yìí gan-an máa tẹ̀lé o. mo gbà tí after pastor ṣe prayer fún mi tí wọ́n ṣe deliverance fún mi mo bá yí mi ṣe nítumọ̀. ìgbà tó ń ṣe prayer yẹn fún ẹ tí wọ́n ní kó mú ewúrẹ́ wá. mo ò ní kí mẹ́rìntìn wá. tí wọ́n ní kó má gbó wá. no. mi ò mọ ọkọ tó jẹ́ kádùrá máa difficult fún ẹ. èmi ò bí rọ́ọ̀dì pé o mọ̀ àwọn pastors kan wà tó jẹ́ pé at the end of the day ayé ò ní nítumọ̀. bí mo rí pé very simple stuff o Jésù yẹn gangan ni màmá tẹ̀lé sí. bí mo ọ̀nà tí ò lé rárá ni. ìjọba oṣù ọ̀pẹ wa máa tẹ̀lé Jésù. mo gbogbo ayé mi gbogbo ara ni mo fi fún. Ọlọ́run. ìwọ náà ti mọ Jésù nìyẹn. mo ti mọ Jésù o. Ọlọ́run tó because bí ọdún. mo ti lọ gbẹ́bọ gbé gbogbo ẹ̀ mo lọ kò sí ní tí mi ti lọ wẹ̀ at the end of the day bákan náà mi ti dùn ayé mi ti nítumọ̀. ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. next time ṣé ẹ torí ìyẹn ló ṣe wá dúpẹ́. mo gbọ́dọ̀ dúpẹ́ ọ̀rẹ́ ojú ó tì mí náà ọ̀rẹ́ gidi ní ẹ̀ tí o bá ṣe wá ayé mi ò ní rí báyìí ọpẹ́ ní fọ́lọ́ mu. ìwọ náà ló kọ́ ọpẹ́ ní fọ́lọ́ adúpẹ́ o mọ ọkọ tó wá fún ilé tó wálé ní ìbá ẹ̀ jẹ́ kí n wo kíṣìn ọjà mi pé mi ò mọ náà dà ìyàwó mi ò ti pẹ́ tó sí yán lo nílé ni mo máa jẹ́. máa tọrọ ẹ ẹni tí bá rí ibi máa ń fẹ́ jẹ́ lè tèkà. ọ̀dẹ́ bá tè máa jẹ́ inú mi tó pa ni. ẹ ti péjọ ẹ ti kọ́ rọrọ onírú ẹ ti fẹ́ wọn kọ́ pé kú. a ti sọ fún ẹ lọ́dọ̀ sí pé o ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yìí ó tí rí kankan. ojú àdá o ojú mi àdá ẹrù kí o yí. ẹ kọ́ lè bọ́ọ̀ tẹ́ ní a máa pàdé níbi bá ti wáyé délé náà. kí ló dé kí ló wá mi fún sọ fún mi náà. ókè ọ̀rọ̀ ẹ ti yé mi èébú tó bú mi lọ́jọ́ ẹ̀ o tún fẹ́ finish àbí o fẹ́ conclude ẹ̀ that's why tó fi wá kí tó fi wá pàdé mi lọ́nà. máa bú mi lọ́nà àjẹbó ni mo dá máa bú mi lọ. Uncle Femi, what's the problem now?
We just came to beg you. Beg me? Yes. It's like you don't know what this guy did to me. This guy, See, this guy, the way this guy talked to me that day, I was crying. I can't deceive you. Today, come on, boom, come on, come on, down. Olúwa mo dúpẹ́ o, ṣé pé mo lè gba ìlọ́jọ́ ìní. So pé o lè wá bá mi, o lè wá bẹ̀ mí sí. O lè wá bẹ̀ mí. Fẹ́mi, ìgbẹ́jọ́ torí Ọlọ́run. Mo pẹ́ ti bínú sí mi gbọ́dọ̀. Olúwa. So have you forgotten what you did to me that day? You call me different name, you call me daft. O pè mí lórí ìṣòro kò sí nǹkan tó fi mi wé. At the end of the day, ṣé pé o tẹ̀lé wá sí ibà yìí? Mímí náà ò dínà pé mo really insulting but ẹ má bínú. O ti gbàgbé pé oníṣẹ́ mo etí mi di. Àbí o ti gbàgbé pé oní mo daft. Fẹ́mi, má bínú. You just come to beg you. You know what? If not because you are a fine girl, mo mọ̀ nǹkan tó yẹ kí n ṣe fún girl. Ṣé you understand? But as you people are begging me now, what do you want me to do? Uncle Fẹ́mi. What do you want me to do now? Ẹ bá mi bẹ̀ bí ọdún. Fẹ́mi, please, we came to beg you so that you can help us to beg Uncle Biodun, please. Jesus Christ, ìwọ ló kúlẹ̀ báyìí tó tẹ́wọ́ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́. Jọ. Ṣé èmi náà ló ń bẹ̀ báyìí? Èmi ló ń bẹ̀ ń sì. Abọ́dí gbàgbé ìwọ kẹlẹ́bẹ̀rẹ̀ tó dàbí pékeré yìí. Ó wá lọ sọ fún mi pé mo dàbí dáàbì nígbà ẹ̀ wò jẹ́ kí sọ ọ̀kan fún ẹ. Láyé ẹ̀ tó bá tó wá bá mi lórí mátà yìí. If not because of you, I can stop this guy. If you were there that day, tó bá wà fẹ́ lọ́jọ́ ẹ̀ tó bá mọ̀ nǹkan tó ṣe. Wò ó jẹ́ kí sọ ọ̀kan fún ẹ. Tó bá wáyà tó bá bá ẹbẹ̀ bí ọdún bá call your mommy. Nonsense. Uncle Fẹ́mi, Uncle Fẹ́mi. Uncle Fẹ́mi. Àjọkẹ́, I warned you. Look at the mess that you have put yourself into. And this is the only person that can. You don't listen to correction. I warned you all over. I warned you. If I talk to you, behave as say you're bigger than me. I wasn't interested. Which interested? But now you are interested. You are already losing. You don't listen to correction. I will be telling you, be behaving like you are bigger than everyone. You are above correction. You see? It's a very big mess. This is where we. Very big mess. You don't listen. I will be warning you. Aláṣẹ gbogbo ọdún àgbáyé èmi ni Olúwẹ̀rí mo dé tókótókó mo dé tìjàtìjà ẹ̀yin ọmọdé rí oorun sẹ́lẹ̀ nígbà ni èmi náà wá sọ fún yín pé mi náà nígbà. So much for viewing this wonderful video. The Lord will bless you. Please, we beg you to continue watching Ijinle TV. Remember to click the subscribe button. The Lord will bless you. And then give every video you watch on this channel a thumbs up. And don't forget to drop your comment in the comment section. We will reply your comment. Thank you so much. We appreciate you. See you in the next episode. Bye-bye.